Jesus. You heal the sick, open the eyes of the blind. Nothing too much for you. Talent to love. About me. You are bigger than what people say. Praise the Lord. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba ẹ tí ó fi oore ọ̀fẹ́ fún wa láti máa tẹ̀síwájú lẹ́nu ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi wa yìí. A gbàládùá wípé ìwọ̀nba tó kù kí a ṣe nínú sáà tí a wà tí ẹ̀kọ́ yìí Olúwa yóò mú wa ṣe àṣeyọrí. Lónìí à ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ ogún tí àkọlé rẹ̀ kà báyìí wípé ẹnikẹ́ni ṣe àìsàn nínú yín bí. Yes, ẹnikẹ́ni ṣe àìsàn nínú yín bí. Ọ̀rọ̀ yìí jẹ́ ọ̀rọ̀ ìbéèrè tí ó sì ń fẹ́ ìdáhùn. Ní abẹ́ bẹ́ẹ̀ a rí àkọ́sórí tó wà fún ẹ̀kọ́ tòní tí í ṣe ọjọ́ 26 oṣù kọkànlá ní inú ìwé Máàkù orí 16 ẹsẹ̀ 18. Mark chapter 16 verse 18 tí ó kà báyìí wípé Ó sì máa gbé ejò lọ́wọ́ yóò bá sì mú ohunkóhun tí ó ní oró kí ó pa ọwọ́ dáradára ó gbé ọwọ́ lé àwọn olókùnrin ara wọn ó sì dá. Ẹ bá mi pàtẹ́wọ́ fún Jésù. Yes, lábẹ́ àwòrán tí ó wà ní abẹ́ àkọ́sórí yìí ẹ ó rí ọkùnrin tí ó ń gbé ọwọ́ lé ènìyàn bí ẹni tí ó ń ṣe dídára àti ẹni tó wà ní ìdùbúlẹ̀ àìsàn gẹ́gẹ́ bí ó ti wà ní ilé ìwòsàn fún ìtọ́jú. Àwọn ọ̀rọ̀ tó wà níbẹ̀ sọ báyìí wípé nígbà mìíràn àìsàn àti àrùn jẹ́ ohun tó lè ba àgọ́ ara wa jẹ́. Ẹ jẹ́ kí a gbàdúrà fún ẹni tí ó ṣàìsàn. Ẹ jẹ́ ká máa fi àdúrà ran ẹnikẹ́ni tó bá wà ní ìdùbúlẹ̀ àìsàn lọ́wọ́. Agbára Ọlọ́run yóò wò wọ́n sàn. Agbára Ọlọ́run nìkan ló lè wo ni sàn ní irú ipò bẹ́ẹ̀. Mo gbàládùá pé o ò ní ṣàìsàn. Èmi náà ò ní ṣàìsàn. Nínú ìwé Jákọ́bù orí 5 ẹsẹ̀ 13. Now, bí a ti ń tẹ̀síwájú ọ̀rọ̀ ìfáàrà lórí ẹ̀kọ́ wa ti ọ̀sẹ̀ yìí. Ó ní ọ̀sẹ̀ yìí a wà lórí ẹ̀kọ́ àti ìlànà 12 èyí tó dá lórí ìwòsàn àtọ̀runwá. Ìwòsàn àtọ̀runwá jẹ́ ìwòsàn nípasẹ̀ Ọlọ́run alààyè olùwòsàn wa. Ọlọ́run fúnra rẹ̀ jẹ́wọ́ pé ó ní olùwòsàn wa nítorí pé ó jẹ́ ká mọ̀ wípé ó ní ìpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wa. Ó ní olùwòsàn wa nítorí èmi ni Olúwa tí ó mú ọ lára dá. Nínú ìwé Ẹ́kísódù orí 15 ẹsẹ̀ 26 ni ó fìdí eléyìí múlẹ̀ pé Olúwa jẹ́ ká mọ̀ wípé òun ni Ọlọ́run tó mú wa lára dá. Àfojúsùn wa nínú ẹ̀kọ́ yìí ní onírúurú ọ̀nà ìmúláradá tí Jésù ṣàmúlò ní kókó iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ láyé. Àwọn iṣẹ́ ìránṣẹ́ ìmúláradá tí Jésù ṣàmúlò ní àkókò iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ láyé. Àfojúsùn wa nínú ẹ̀kọ́ yìí ní onírúurú ọ̀nà ìmúláradá tí Jésù ṣàmúlò ní àkókò iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ láyé.
àwọn nǹkan tí a fẹ́ máa ṣiṣẹ́ lórí, tá a máa sọ̀rọ̀, tá a máa ṣàlàyé lórí ẹ̀ nìyẹn. Gẹ́gẹ́ bí ìjọ, a ní ìgbàgbọ́ tó jinlẹ̀ nínú ìwòsàn àtọ̀run wá, ó sì ń ṣiṣẹ́ fún wa. A gbàdúrà pé a ó ní òye kíkún ẹ̀kọ́ tó bá Bíbélì mu yìí dáradára sí i bí a ti ń kẹ́kọ̀ọ́ nípa rẹ̀ ní orúkọ Jésù. Amen. Àwọn kókó ẹ̀kọ́, àwọn ohun kan tó ń fa àìsàn, àwọn ìpalára tí àìsàn ń fà, àwọn nǹkan tó ń ṣokùnfà àìsàn tàbí ìpalára tí àìsàn ń mú wá sínú àgọ́ ara ènìyàn tàbí sínú ayé ẹ̀dá. A fẹ́ ṣe àgbéyẹ̀wò wọn ní kọ̀ọ̀kan. Ìtúpalẹ̀ ẹ̀kọ́, àwọn nǹkan tó ń fa àìsàn. Nígbà tí Jésù wọ ilé Pétérù lọ, ó rí ìyá aya rẹ̀ dùbúlẹ̀ àìsàn ibà. Ó hàn gbangba pé ẹ̀mí àìmọ́ ni ó ṣokùnfà àìsàn tí Jésù kọjú ìjà sí níhìn yìí, èyí tí ó pè ní odi àti adití ẹ̀mí. Sátánì àti àwọn ẹ̀mí búburú àti ikọ̀ rẹ̀ máa ń mú kí àwọn ènìyàn ó ní ìrora kódà títí di òní. Jésù nìkan ni ó lè ṣètọ́jú èyí. Praise the Lord. Àwọn ẹsẹ̀ Bíbélì tí a rí kà mọ́ àwọn ìdí yìí ó wà ní abẹ́ ẹ̀kọ́ yẹn. Jésù nìkan ló ń múni lára dá. Èyí túmọ̀ sí wípé ohunkóhun tó wù kó ṣe okùnfà àìsàn wa, ó ti fún àwọn oníṣègùn kan ní oore ọ̀fẹ́, àwọn onímọ̀ ìjìnlẹ̀ ní àǹfààní láti ṣèwádìí kí ni ó ṣe okùnfà àìsàn. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn àìsàn kan wà tó jẹ́ wípé kì í ṣe ojú lásán. Ẹ bá wo aya Pétérù yìí, a ó rí wípé nígbà tí Ọlọ́run wọlé tọ̀, Bíbélì ò sọ fún wa bí ó ti pẹ́ tó ní ìdùbúlẹ̀ àìsàn yẹn, ṣùgbọ́n àìsàn yẹn farahàn gẹ́gẹ́ bí ibà. Ó ń tọ́jú ẹ̀, wọ́n ń lo oríṣiríṣi àwọn nǹkan tó yẹ kán lò fún, gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé wọn ò ní máa wò níran, ṣùgbọ́n àìsàn náà kò lọ. Ṣùgbọ́n nígbà tí akọ́dá ayé àti aṣẹ̀dá ọ̀run dé ibẹ̀, ó wọlé tọ̀ lọ, ó wá kọjú ìjà sí àwọn ẹ̀mí àìmọ́ tó ṣokùnfà àìsàn yẹn tàbí tó ṣe agbátẹrù àìsàn yẹn nínú ayé àna Pétérù tí í ṣe ìyá aya rẹ̀. Ẹ̀yin odi àti adití ẹ̀mí tó ń bẹ nínú àgọ́ ara yìí, ẹ jáde. Àwọn odi ẹ̀mí tó kọ̀ láti gbóògùn, àwọn adití ẹ̀mí tó kọ̀ láti gbọ́ ìtọ́jú, Jésù dojú ìjà kọ wọ́n sì sá, ìwòsàn sì dé. Nítorí náà, gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run àti àyànfẹ́, a gbọ́dọ̀ ní ìgbàgbọ́ wípé ohunkóhun tó wù kó ṣokùnfà àìsàn tó ń ṣe wá tàbí tó ń ṣe ènìyàn wa, agbára Ọlọ́run ká, ipá Ọlọ́run ká. Yálà èyí tí jíjẹ tàbí mímu ti dá sí àgọ́ ara wa. Nítorí nígbà mìíràn ohun tí ènìyàn jẹ ń ṣokùnfà àìsàn sínú àgọ́ ara rẹ̀. Ohun tí ènìyàn mu tí kò bá àgọ́ ara rẹ̀ mu lè ṣokùnfà àìsàn sínú ayé irú ẹni bẹ́ẹ̀. Ṣùgbọ́n nígbà tí ó bá ti dé, tí àìsàn bá ti bẹ̀rẹ̀, ẹnìkan ṣoṣo tó tún lè wo ni sàn, òun náà ni Jésù. Lórúkọ Jésù, àìsàn tí ò gbóògùn kò ní ṣe ẹnìkọ̀ọ̀kan wa. Bí a ti ń tẹ̀síwájú, àwọn ìpalára tó ń ṣe nípa ti ètò ọrọ̀ ajé. Obìnrin yìí ti ná ohun gbogbo tí ó ní láìsí ìwòsàn. Àwọn àìsàn kan wà bẹ́ẹ̀ tí ìṣègùn òyìnbó kò lè wòsàn. Jésù nìkan ni ó máa ń ṣètọ́jú irú àwọn wọ̀nyí, ìwòsàn àtọ̀run wá. Tí ẹ bá ti fi ìbá mi lọ, ẹ ó rí pé a ti ń sọ̀rọ̀ nípa obìnrin onísun ẹ̀jẹ̀ ọlọ́dún 12 èyí tí à ń sọ nípa ẹ̀ nínú Bíbélì. Jésù nìkan ni olùwòsàn tó lè woni sàn.
kí ni ó ń ṣokùnfà àìsàn tó bá ti pẹ́? ẹ ó rí wípé ohun tó ṣẹlẹ̀ sí obìnrin yìí gẹ́gẹ́ bí case study wa ní orí ètò ìwòsàn yìí, òun náà ni wípé wọ́n ní ó ti ná gbogbo ohun tó ní tán. Àwọn oníṣègùn ò rí ojútùú àìsàn tó ń ṣe, wọ́n rí ìwòsàn fún. Ẹ má gbàgbé pé bó ti wà láti kọ́ṣe ó bẹ nísìnyí, bẹ́ẹ̀ ni ó sì máa rí ní ìgbà gbogbo ayé àìnípẹ̀kun. Àmín. Ibi ò ní rí bẹ́ẹ̀ nú ayé mi àti yín. Náà ẹ ó mọ òtítọ́, òtítọ́ yóò sì sọ yín di òmìnira. Ẹ jẹ́ ká rìn nínú àwọn kókó ọ̀rọ̀ Ọlọ́run wọ̀nyí kí a lè bọ́ lọ́wọ́ ìdè èṣù èyí tó ń fi àìsàn kọlù ni. Obìnrin yóò tètè mọ ọ̀nà àbáyọ. Obìnrin yóò tètè mọ̀ wípé ogun ayé òun ti wà extraordinary. Ó ti ná gbogbo tó ní. Ó lọ sí àdọ̀ àwọn oníṣègùn onímọ̀ ìjìnlẹ̀ ṣùgbọ́n wọn ò rí yanjú sí. Èyí máa ń wáyé nígbà tí ayé bá ti lọ́wọ́ sí irú àìsàn tó ń ṣe ni, tàbí tó bá ti jẹ́ wípé ayé ló fi kan ni. Tó bá ti jẹ́ pé àwọn ìka ènìyàn, àwọn ọmọ ìjọba ayé kejì ni wọ́n ṣe okùnfà àìsàn sínú àgọ́ ara ènìyàn, eléyìí máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Mo gbàdúrà lórúkọ Jésù Kristi, gbogbo àìsàn èyí tí ayé fi ń kanni nínú ayé wa, Olúwa yóò fi òpin sí. Nísinsìnyí ayé òde òní ó wà báyìí o. Ìyẹn ló máa ń fà á tí a fi máa ń rí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn mìíràn tí àìsàn ojúkorojú, àìsàn tó fojú hàn, tí ó ti mú kó rù, tó ti mú kó gbẹ, tó ti mú kí a mọ̀ wípé nǹkan ò dọ́gba fún mọ́, kó wà lára ènìyàn. Wọ́n á sì sọ wípé kó lọ ṣe àyẹ̀wò. Scan á máa sọ wípé kò sí nǹkan tó ṣe, wọn ò rí nǹkan kan tó ń ṣe. Ìyẹn lẹ́sẹ̀kẹsẹ̀ tí irú ènìyàn bẹ́ẹ̀ bá ti gbọ́ irú èsì bẹ́ẹ̀, ó yẹ kó ti mọ̀ wípé ọ̀rọ̀ òun ti ń fẹ́ ìdásí Olódùmarè. Now, bí a bá wá rẹ́ni tó tètè sí irú ẹni bẹ́ẹ̀ ní gbẹ́rẹ́ ìpàkọ́, á máa náwó káàkiri. Gbogbo ọ̀nà tó bá sì ń tọ̀ ló máa já sí pàbó. Kí irú ènìyàn bẹ́ẹ̀ tètè gba ọ̀dọ̀ ẹni tó ṣẹ̀dá rẹ̀ lọ. Kí irú ẹni bẹ́ẹ̀ tètè lọ sí ọ̀dọ̀ ẹni tó ní gbà, tí í ṣe Jésù Kristi olùgbàlà. Ọ̀pọ̀lọpọ̀ ni àwọn onírúurú irú àìsàn bẹ́ẹ̀ nínú Bíbélì. Ẹ jẹ́ ká wo ọkùnrin kan fún àpẹẹrẹ tí a ń sọ nípa rẹ̀ pé ó fọ́jú láti inú ìyá rẹ̀. Nígbà tí Ọlọ́run sọ wípé, tí ọ̀rọ̀ Ọlọ́run sọ wípé ohun gbogbo tí Ọlọ́run dá dáradára ni, ṣùgbọ́n ayé lọ́wọ́ sí ọ̀rọ̀ ọkùnrin yìí, àti inú wá ni wọ́n ti fọ́ lójú. Wọ́n bí ní afọ́jú ni. Wọ́n sì ti rù káàkiri, wọ́n ti ṣe gbogbo, wọ́n ti gba gbogbo ọ̀nà tí wọ́n lè fi mú lára dá tàbí là lójú, wọn ò rí. Ó ti gbà kámú, wọ́n ti gbà wípé ó ṣe máa bá kú nìyẹn. Ṣùgbọ́n ní ọjọ́ tó bá adẹ́dá àti aṣẹ̀dá pàdé, Jésù kàn lọ sí orísun tá a fi ṣẹ̀dá ènìyàn. Iyẹ̀pẹ̀ ṣáà ni a fi mọ ènìyàn. Ó sì bu iyẹ̀pẹ̀, ó fi itọ́ ṣe omi tí í ṣe àbùdá ènìyàn láti fi pò ó pọ̀. Wọ́n ní ó sì fi sí ojú rẹ̀ méjèèjì, ó fi sàmì ojú sí, ó fi replace ojú tá a ti gbà lọ láti inú oyún, ó fi dá a padà nínú ẹ̀mí. Ó wá sọ fún pé kí a lè rí irú ìgbàgbọ́ bí ìgbàgbọ́ ọkùnrin yẹn ṣe rọ̀ mọ́ nǹkan tí Jésù ṣe. Ọlọ́run fẹ́ kó ṣiṣẹ́ ìgbàgbọ́. Wà ní lọ sínú odò báyìí báyìí, odò Sílóámù, lọ kó lọ wẹ̀, kó lọ bọ́jú ẹ̀ ní odò Sílóámù. Ẹ rí i pé odò tí Jésù rán ọkùnrin afọ́jú yìí lọ yàtọ̀ sí èyí tó rán Námánì adẹ́tẹ̀ olórí ogun Síríà tó rán lọ. Ó yàtọ̀ síra wọn. So òun ló mọ bó ṣe ń ṣe ìwòsàn tiẹ̀ ní ọ̀nà àrà àti ní ọ̀nà ìyanu. Mo gbàdúrà, àdúrà ò ní ṣe tèmi àti yín tì. So kí ni tá à ń sọ ni wípé Jésù ni orísun olùwòsàn irú àìsàn tó wù kó jẹ́ tó ń ṣe ẹ̀dá. Nítorí wípé ó sábà máa ń wáyé wípé àwọn oníṣègùn tí a fojú rí, dókítà, wọ́n máa ń sọ wípé àwọn ń gbìyànjú ni, Ọlọ́run ló ń múni lára dá, Ọlọ́run ló ń woni sàn. Ìyẹn ni pé àwọn náà nígbẹ̀kẹ̀lé
nínú agbára Ọlọ́run kì í bá tì, wípé bí kò bá sí àtìlẹ́yìn Ọlọ́run àwọn ò ní lè ṣe àṣeyọrí. Bíbélì fìdí ẹ̀ múlẹ̀ wípé bí kò bá ṣe pé Olúwa bá kọ́ ilé náà, àwọn tó ń kọ́ ń ṣe lásán, wọ́n ń ṣe lásán ni. So èyí ni ó fìdí ọ̀rọ̀ wa àti àlàyé yìí múlẹ̀ wípé ohun tó wù kó já sí okùnfà àìsàn tó ń ṣe ẹ̀dá láyé, ó ní ìdásí Olódùmarè lọ́nà kan tàbí òmíràn. Èyí kò túmọ̀ sí wípé ènìyàn ò nílò láti lọ farahàn lọ́dọ̀ àwọn dókítà láti ṣe àyẹ̀wò kí ni nǹkan tí ó ń ṣe ní àgọ́ ara, ṣùgbọ́n kó má jẹ́ kí iye òun kó ra sí wípé Ọlọ́run ló ń wo ni sàn. Mo gbàládùá lẹ́ẹ̀kan sí àìsàn tí kò gbóògùn Olúwa ní fi ṣe èmi àti yín. Ní abala kejì ẹ̀kọ́ yìí tí ó sọ nípa ìpalára, àwọn ìpalára kan tí àìsàn ń fà. Ẹni tí ojú rẹ̀ sì rí ohun púpọ̀ lọ́dọ̀ àwọn oníṣègùn tí ó sì ti ná ohun gbogbo tí ó ní tán tí kò sì sàn rárá, ṣùgbọ́n kàkà bẹ́ẹ̀ ó ń pọ̀ síwájú. Àwọn ìpalára tó ṣe fojú rí, ó ṣeé ṣe kí àìsàn ọdún 12 náà kí ó túmọ̀ sí pé ó ń jìyà lọ́wọ́ àìtó ẹ̀jẹ̀. A ti ṣàlàyé ẹ̀ nínú ìpele àkọ́kọ́. Gbogbo àwọn nǹkan tí ó máa ń fà ní wípé ìpalára tó ti ṣe fún obìnrin yẹn ni wípé ó ti dá àìtó ẹ̀jẹ̀ sí lára. Ta ni ò ṣàìmọ̀ wípé á rí bẹ́ẹ̀ tá bá yọ owó oore ọ̀fẹ́ Ọlọ́run tó gbé e ró, àti pé Ọlọ́run fẹ́ fi ìgbé ayé ẹ̀ fi ṣe àpèjúwe fún àwọn ẹlòmíràn. Ẹni títí ò tiẹ̀ tó bẹ́ẹ̀ ti kọjá lọ, ṣùgbọ́n oore ọ̀fẹ́ Ọlọ́run gbé e ró títí tó fi bá olùgbàlà pàdé. Àwọn tó ń ṣe nǹkan oṣù tí í ṣe àwọn obìnrin wa, wọ́n máa ní ìmọ̀lára rẹ̀ láàárín ọjọ́ 5 sí 6 tí wọ́n fi ń ṣe nǹkan oṣù. Ká má ṣe tó sọ ẹni tí ẹ̀jẹ̀ ò dá lára rẹ̀ ní ọdún 12 yípo ojoojúmọ́ continuously. Ayé ò ní lọ́wọ́ nínú ọ̀rọ̀ wa. Olúwa ò ní jẹ́ káyé ó ṣe wá. Ẹni táyé bá ti ń ṣe àlàáfíà ti jìnnà sí o. Ayé ń ṣe obìnrin débi pé kò rí olùdásílẹ̀, kò rí ẹni tó lè gbà á, ṣùgbọ́n ní ọjọ́ kan òun náà mú ìgbàgbọ́ gírí ni o. A ó rí i pé nínú gbogbo àwọn nǹkan tí ó já sí iṣẹ́ ìwòsàn láti ọwọ́ Jésù Kristi Olúwa wa nínú Bíbélì tàbí títí di ayé òde òní, ó ní ṣe pẹ̀lú ìgbàgbọ́ wa nínú Ọlọ́run àti nínú iṣẹ́ ìránṣẹ́ ìwòsàn àti ìmúláradá ti àtọ̀run wá yìí. Obìnrin yẹn ti pinnu lọ́kàn rẹ̀ pé ohun tó bá máa gbà la máa fún léni. Kò sí okun fún mọ́, ẹ̀jẹ̀ ti tán lára ẹ̀, ẹ̀jẹ̀ ò tó lára ẹ̀. Ó ṣeé ṣe kí òyì máa kọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan, ṣùgbọ́n ó dìtámì nínú ara ẹ̀ pé ohun tó bá máa ná òun ló máa ná òun. Èrò pọ̀, ọ̀pọ̀ ènìyàn ò lè jẹ́ kó tètè dé ọ̀dọ̀ Jésù. 2, 3 ni wípé òun fúnra ẹ̀ mọ àìlera tóun ní. Kò sí okun fún láti ṣàlàyé ọ̀rọ̀ mọ́, kò sí okun fún láti bẹ̀rẹ̀ sí máa sọ ibi tó ti bẹ̀rẹ̀, ibi tó bá dé. Kò sí okun láti ṣàlàyé ara ẹ̀. So ó ti dìtámì nínú ọkàn ẹ̀ wípé ẹni tó ń lọ báyìí arínúróde olùmọ̀ràn ọkàn ni, olùwòsàn ni. So ohun tó nǹkan nílò ni pé kó ń fi ọwọ́ kan ìṣẹ́tí aṣọ rẹ̀, ara wọn á dẹ̀ dá. Ìgbàgbọ́ ẹ̀ ló bíòdì lé lórí. Ó sì gbìyànjú, ó tiraka, ó dé ọ̀dọ̀ Jésù. Iṣẹ́ ńlá ló ṣe láti dé ọ̀dọ̀ Jésù torí èrò pọ̀, àwọn ènìyàn pọ̀, àwọn tí ara wọn le, àwọn tó jẹ́ wípé okun wọn ó pọ̀, wọ́n wà níbẹ̀. Ṣùgbọ́n obìnrin yìí gbìyànjú láti dé ọ̀dọ̀ Jésù. Nígbà tó dé ọ̀dọ̀ Jésù, ó fọwọ́ kàn án gẹ́gẹ́ bí ìpinnu rẹ̀. Àṣẹ sì jáde lára Jésù. Jésù fúnra ẹ̀ mọ̀ wípé authority kan jáde, èyí tí kìí ṣe pé ẹnu lòun fi sọ tó fi rí bẹ́ẹ̀. Ó sì ṣe déédéé ara obìnrin yìí. Obìnrin yìí ní láti farahàn torí pé ó jẹ́ ohun tí kò pamọ́. Òun náà fúnra ẹ̀ ti mọ̀ nínú àgọ́ ara ẹ̀ pé ara òun ti di dídá. Praise the Lord. Hallelujah. So
àwọn nǹkan wọ̀nyí ni à ń retí lọ́wọ́ èmi àti ẹ̀yin gẹ́gẹ́ bí Kristẹni ti òde òní láti ní ìgbàgbọ́ kíkún nínú Ọlọ́run tó ń woni sàn tó sì ń múni lára dá. Ìyẹn ni mo ṣe sọ ní ìbẹ̀rẹ̀ pé ọ̀rọ̀ yẹn bí ìbéèrè ń fẹ́ ìtumọ̀ àti àlàyé ìtúpalẹ̀ tó kún. Ǹjẹ́ ẹnikẹ́ni ṣe àìsàn nínú yín bí? Ẹ jẹ́ ká gbé irú ẹni bẹ́ẹ̀ lọ sí ọ̀dọ̀ àwọn àgbààgbà ìjọ kí wọ́n gbàdúrà fún, kí wọ́n gbé ọwọ́ lé lórí, kí wọ́n sì ta òróró lé lórí. Bíbélì sọ fún mi wípé ìgbàgbọ́ irú ẹni bẹ́ẹ̀ yóò sì mú un lára dá. Hallelujah. Hallelujah. Lórúkọ Jésù, ìgbàgbọ́ wa nínú Jésù kò ní dójú tì wá. Àmín. Mo gbàdúrà pé bí a ti ń tẹ̀síwájú lẹ́nu ẹ̀kọ́ yìí, ẹ̀mí mímọ́, olùkọ́ pàtàkì, olùkọ́ tó ga jù, a máa fi òye ọ̀rọ̀ náà yé wa sí i. Àmín. Àwọn ẹ̀kọ́ tí a rí kọ́, àwọn okùnfà àwọn àìsàn tàbí àrùn kò ní ṣe. Jésù a máa ṣe ìwòsàn wọn ní ọ̀nà tí ó wù ú. Ìyẹn láti mẹ́nubà nínú ẹ̀kọ́. Ìpalára àìsàn tí ó ga jùlọ ni láti dènà wa láti máa mú àwọn iṣẹ́ tí Ọlọ́run fi fún wa ṣe. Má ṣe jẹ́ òpè tàbí aláìmọ̀kan. Ìpalára tó ga jù nìyẹn. Kí èèyàn má ní òye bí a ti ń ṣiṣẹ́ fún Ọlọ́run tàbí bí a ti ń wá Ọlọ́run. Ìpalára tó ga jù nìyẹn. Ṣùgbọ́n tí èèyàn bá ti mọ ọ̀nà àdúrà, ogun á máa ṣẹ́ fún un. Àìsàn ò ní lágbára lórí ẹ̀mí ẹ̀, torí kó tó bẹ̀rẹ̀ Ọlọ́run ti ṣe kíni, ó ti kápá ẹ̀. Àwọn iṣẹ́ tí a sì ń ṣe fún Ọlọ́run jẹ́ ọ̀nà tí Ọlọ́run fi ń ra ẹ̀mí wa padà. Bíbélì jẹ́ kó yé wa wípé ọrẹ ènìyàn la fi ń lànà fún un. Bíbélì jẹ́ kó yé wa wípé ohun tí ènìyàn bá ní ló fi ń ṣe ìràpadà ẹ̀mí rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nítorí náà, kí ni tó mọ̀ ṣe fún Ọlọ́run? Má dẹ́kun rẹ̀ o. Iṣẹ́ tó ń ṣe fún Ọlọ́run yẹn, ǹjẹ́ o jẹ́ mọ̀ wípé Olúwa ń rà padà, ó sì ń lò ó láti fi ṣe ìwòsàn, ó fi ń san àlàáfíà padà fún èèyàn nígbà mìíràn. Ẹ má jẹ́ ká gbàgbé wípé ẹni tó bá mọ rere kó máa ṣe ìṣó, ẹni tó bá sì mọ búburú kó máa ṣe ìṣó. Ó ní èmi ń bọ̀ kánkán, èrè mi sì ń bẹ pẹ̀lú mi láti san fún olúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀ bá ṣe rí. That is to say, God knows the way and manner by which He pays back whatever you are doing for Him. Don't stop what you are doing for God. Èmi yóò ṣiṣẹ́ f'Olúwa, èmi yóò ṣiṣẹ́ f'Olúwa, àmín. Iṣẹ́ Olúwa dùn ún ṣe, àmín. Iṣẹ́ Olúwa mà lérè, àmín. Whatever you are doing for God, ó lérè, it has reward. Torí Ọlọ́run ló mọ bó ṣe ń san fún oníkálukú. Á dára fún wa lórúkọ Jésù. Bí Olúwa bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn, tí a ó tún pàdé ní ọjọ́ mẹ́jọ lórí àwọn nǹkan mìíràn tí a ó tún discuss lé lórí. Mo gbàdúrà lórúkọ Jésù kò ní bá wa nínú kòtò. Àmín. Àkàmì àti yíyẹ lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín mẹ́ta. Àmín. Àmín. Àmín lórúkọ Jésù. You are blessed.